Ẹ̀yin tẹ́ bá wà lórí live lánàá. Ó ní babaláwo kan tí mo gbé wá sí orí live lánàá tó ń sọ wípé àwọn máa dọ̀bálẹ̀ fún ẹran. Wípé ẹran yẹn máa kú láàrin ọjọ́ méje. Mo dẹ̀ ní èmi ò kí máa like story, mo máa like reality. Wípé where you talk, let's test it. So ẹ share live yẹn. Ẹ share live yẹn pa. Wọ́n ti wà láràǹd. Wọ́n ti gbé kíní ẹ wá o. Ọmọ ìyá lógì ẹran ti débí yìí o. O ti súnmọ́ mi jù sẹ́yìn. Ó yá ẹ focus lọ́rùn. Ẹ focus lọ́rùn. So ẹ̀yin tẹ́ wà ní comment section. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé bàbá kan ló wá sórí íńtánẹ́ẹ̀tì lánàá. Tí wọ́n ní àwọn lóògùn tó lè fi dọ̀bálẹ̀ fún ẹran. Wípé tó bá ti dọ̀bálẹ̀ fún ẹran yìí pé ẹran yìí máa kú láàrin ọjọ́ méje. Wọ́n ní wọ́n ti rí. Kọ́ máa gbé bọ̀ kò kí ń pọ̀ jù. So wọ́n ní láàrin tó bá yẹ pé wọn ò tí ì rí kó máa bọ̀. Tó bá sọ pé wọn ò tí ì rí kó fi ilẹ̀. Wọ́n tó bá ti rí kó máa gbé bọ̀. Kó máa bọ̀. So nǹkan tí a ń sọ níbí ni wípé ṣé wọ́n ní wọn ò tí ì rí ni tí wọ́n bá tí ì rí kó fi ilẹ̀. Wọ́n fi ilẹ̀ pa ti rí. So babaláwo yẹn ló sọ wípé àwọn máa dọ̀bálẹ̀ kí ẹran yìí lẹ́ẹ̀mẹ́ta. Wípé tó bá ti dọ̀bálẹ̀ kí ẹran yìí nígbà mẹ́ta wípé ẹran yìí gbọ́dọ̀ kú láàrin ọjọ́ méje. Ẹ̀dẹ̀ mọ̀ wípé ọba Solomoni like àti máa ṣe investigation. Mo dẹ̀ promise babaláwo yìí, babaláwo náà rí. Mo dẹ̀ promise wọn wípé tó bá dọ̀bálẹ̀ kí ẹran yìí tó bá ẹran yìí mà ti yàgbẹ́ láti ìdọ̀bálẹ̀ kí ẹwọ fẹ́ gbè pè. Àrà fẹ́ pa ẹran ni. Àwọn tí ìdọ̀bálẹ̀ kí ẹran mà ti yàgbẹ́. Ṣé kìí ṣe pé ẹran fẹ́ kó bá mi sá? Wọ́n tí ìdọ̀bálẹ̀ kí ó ti yàgbẹ́. Ẹ bá dọ̀bálẹ̀ kí ẹ kọ́. Kábíyèsí Elédùmarè. So òun náà rẹ ti rí yẹn. Ó ti ń yàgbẹ́ already but Ọlọ́run bá wa ṣe. Mo dẹ̀ promise bàbá yẹn ní $1 million after 7 days tí ẹran yóò bá ti kú ní 7 days àwọn máa fún mi ní $1 million. Abẹ́ promise mi $1 million. Promise mi. Kí ló máa ṣẹlẹ̀ ní after 7 days tí ó bá kú? Tí ó bá wá kú kí ló máa ṣẹlẹ̀? Mo mọ̀ kí ló máa ṣẹlẹ̀? 500,000. Tó bá kú kẹran yìí èmi máa fún wọn ní $1 million. A dẹ̀ pé nọ́mbà wọn sí gbogbo àgbáyé wípé a ti tún gẹ̀ẹ́tì babaláwo mi o tí wọ́n ní náà inú ìgbé kẹ́ máa patronize wọn all worldwide. Ṣùgbọ́n tí o bá ti kú wọ́n máa fún mi 500,000 gẹ́gẹ́ bí àdéhùn wa. So ó yá tí ìrókùn ni ó yá ẹ̀dẹ̀ wait and get. Èmi like experiment gan. Tó bó bukọ lẹ́ràn yìí. Ẹni tó bá di ẹni látọ̀ tó la lọ pé kò ní jẹun mọ́ tá a bá fún ló jẹ kò ní jẹ. Ibi ló máa wà a lè dé mọ́ bí iṣẹ́. No kò lọ. A máa mú jẹ ẹran níbí. Ó gbúdọ̀ pàfẹ́sẹ́ jẹ fún ọjọ́ méje yẹn. Tó bá pàfẹ́sẹ́ jẹ olùgbàdé ayé wọ́n máa mú lọ jẹ koríko àmúpadà. Wọ́n á jẹ́ pé ibi ló lù pa. Ẹ̀kan fi sókè kan fi dè mọ́ni kò nídìí kẹ́ yọ. Ó bá ń dá sára mọ́lẹ̀. Ó dà pé ó ti rí oògùn yẹn o. Ṣé ọrùn ní ká so máa bí so mọ́ ọrùn ẹ̀. Gègé ni. No, gé súnmọ́ bí ẹnu gẹ́ náà. Wo lágídí ẹran yìí.
ajá ó fẹ́ gbéra. Ẹ máa ṣe experiment ẹ jẹ́ ká mọ nǹkan tá a ní nílẹ̀ Yorùbá àti nǹkan tí ò sí. Experiment là ń ṣe níbí yìí nǹkan táwọn òyìnbó ṣe tán fi ṣe bọ́ǹbù lélẹ́yìí ẹ̀yin ẹ̀rá yẹn òbò lẹ́wọ̀n máa lákiri títì ẹ lówó òbò lẹ́fi ń lákiri títì gbogbo nǹkan tó yẹ kẹ́ máa fowó yín ṣe lélẹ́yìí kẹ́ kó àwọn babaláwo jọ kẹ́ máa gbá àwọn research kí nìkan tí a ní àwọn kan wo la ní gangan ó ti da jẹ́ kó gbéra sókè ó yá máa mú bọ̀ níbí ẹ máa mú bọ̀ ní kọ́nà níbi tí ẹni òun nìkan ló máa wà lọ́ọ̀kan ṣé ká dì mọ́ igi ni ó yá máa bọ̀. Níbo la lè dì mọ́? Níbo la lè dì mọ́? Ṣé kò ní sẹ́ okùn yẹn? Yé! Ó yá, dì mọ́ lè. Ibi bí ikọ́. Wá jọmọ́ bí because èrò lè máa bọ̀ láti báyìí kó fèsì báyìí jọmọ́ bí. Mi fẹ́ fọwọ́ kan mọ́dà pé mo fi nǹkan kan. Ẹ má fọwọ́ kan ẹsùn sẹ́yìn kó má dìbò ẹ ti lọ́ fóògùn kan. Ìwọ náà farabalẹ̀ kó farabalẹ̀ kú gbọ́dọ̀ balẹ̀ jọ farabalẹ̀ gbàdọ̀ balẹ̀ jọ owó yìí wọ́n á dọ̀bálẹ̀ kí ẹ lé ní iṣẹ́ wò dáràn. Ó ti tó ìwọ wò dáràn. Tìbọ̀ wọn tí kan lẹ́gọ̀ọ́ ni wọn kò sùn mọ́jú a máa tún ní sísìn kan tó mọ́ díẹ̀. Ó yá ṣé ó ti yá? Ẹ ní sùúrù ó yá o wọ́n ti fẹ́ dọ̀bálẹ̀ kí o. 1 2 3 ó parí iṣẹ́ pé olúpẹpẹ àjà àwórelé kò sọ̀rọ̀ ẹ máa lọ after 7 days àbí ẹ ní sùúrù ọjọ́ wo ló máa pé ẹni kíni ẹni Tuesday Monday nìyẹn ó di Monday Monday ló máa pé méje tó bá jẹ́ pé Tuesday mẹ́jọ nìyẹn ó ti pọ́jọ́ mẹ́jọ Monday ló máa pọ́jọ́ méje so ẹ jẹ́ ká fún wọn ẹ jẹ́ ká gbé announcement yẹn jáde ní Tuesday ọjọ́ mẹ́jọ nìyẹn so ṣé ẹ mọ kọ́lọ̀ ẹ wá ẹran dáadáa wọ́n bá dọ̀ pé a lọ sẹ́ǹjì ẹ̀ kí láti fi sàmì sí tẹ́ máa fi mọ̀ ẹ̀yin ọmọ Rosette ti dá ẹran yìí mọ̀. Etí ẹ̀ bá ẹ̀kẹ́ rẹ̀ etí ẹ̀ bá ẹ̀rẹ̀kẹ́ jọ so ẹ̀yin ọmọ Róyà ẹgbẹ́ snap ẹran yẹn kó má bàa dípa lọ sẹ́ǹjì ẹ̀ ẹgbẹ́ snap ẹran yẹn kẹ́ bẹ̀rẹ̀ sí ká ṣé ti gbé screen touch ẹ̀ ó ní pupa lẹ́sẹ̀ ó ní funfun níwájú ó tún ní pupa lẹ́sẹ̀